mo kí gbogbo àwọn ọmọ ìyá wa tá à ń tẹ̀lé òdodo Ọlọ́run tí ó bàjẹ́ fún wa. Ṣé rí fídíò tí mo ṣe tí mo gbé fọ́tò Qodeer ẹ̀ṣẹ́ Qodeer àti Subaru tí Subaru wá ń sọ wípé kí ló dé tí mo gbé fọ́tò ń sẹ́gbẹ̀ẹ́ màá gbé fídíò yín sẹ́gbẹ̀ẹ́ o ẹ pọ̀ o. Nígbà tó ẹ̀ ń sọ ní ìsìn pé ẹ̀ṣẹ́ Qodeer ẹ wá fẹ́ máa tì sígun ìmọ̀ọ́mù ẹ fẹ́ máa ti ẹ̀ṣẹ́ Qodeer ẹ fẹ́ máa tì sígun ìmọ̀ọ́mù kò lè work. Àwa máa jẹ́ kó yé yín pé kò lè work. Níjọ́ tí ẹ̀ṣẹ́ Qodeer tó padà di pé wọ́n ti mọ́ ọ padà di pé wọ́n ní wọ́n lọ yẹgi fún yín. Yorùbá ní ẹyẹ eléyìí ń bó nílé jẹ kó bó nílé mu kó dọ ọjọ́ ọkú kó yẹrí ìkà nìyín gbogbo sẹ́ẹ̀tì yín ìkà. Ó dá níjọ́ tí wọ́n fẹ́ wá mọ́sálásí tí wọ́n fẹ́ da mọ́sálásí rú tàlẹ̀ rán wá ṣe bí fídíò rè. ẹkúnmẹ. àjọ ṣe fídíò tó fẹ́ ṣe. ẹkúnmẹ. Master. àjọ ní bẹ́ẹ̀ ni. ẹ̀ṣẹ́ Qodeer lẹni tẹ́ẹ̀rí tó náwó tó líìdì wọn yẹn ò tán wá sí mọ́sálásí tí wọ́n wá da mọ́sálásí rú láfítà táwọn èèyàn ti kírun tán. Ìjọ yẹn ló ń sọ wípé òun lòun máa pa imam. Àbòrò pé táwa bá ń sọ̀rọ̀ a kò máa dédé máa lanu mọ́rọ̀ bí irú tí it's not possible. Àwọn ò ń ṣe bẹ́ẹ̀. Àwa ń fi ọpọlọ sọ̀rọ̀ ni a dẹ̀ ní evidence fáàtì wá wà lọ́wọ́ wa. Amúgáwí Jamiu tó wà ní Kaduna tó o mọ bí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ṣe rí tó o ti sá lọ sí Kaduna láìmọye ọdún àti Qodeer ọ̀rọ̀kù tó pọ̀ tó jàbúrò tiẹ̀ alárìnkáàdì ní gbogbo Ògbómọ̀ṣọ́. Gbogbo yín wọ́n ń sọ wípé tẹ́bá kọ́ọ̀lù ìnádà wàá mú evidences jáde. Ó dáa mo fẹ́ kí gbogbo ẹ̀kọ́ jáde. Subaru lọ́ba níkà tó sọ pé o mọ Qodeer rí parako yìí níjọ́ tí Qodeer ń ṣe ìkómọ ta ló lọ bá a sọmọ lóókọ. Tẹ́ ẹ̀ bá ti lè jáde sọ ilé definitely alábòsí ni ẹ lè ní irun mọ́ láíláí àtayámọ́lì kíyàmọ̀t. Tẹ́ ẹ̀ bá lè defend eléyìí Ọlọ́run ò sì ní gba àdúrà yín mọ́ àtayámọ́lì kíyàmọ̀t. Ẹ wá ń sọ lónìí pé Qodeer kì í ṣe ọmọlẹ́yìn yín. Ó kàn dùn mí tí bàbá wa kábíyèsí tẹ kò fẹ́ jẹ́ kọ́ wọn tí ò yẹ kó máa sọ̀rọ̀ kó máa ṣẹnu wọ́yọ̀wọ́yọ̀ sígun kábíyèsí. A sì ti sọ bàbá wa ọba Ghandi Afọlábí orúmọ gẹ̀gẹ̀ kábíyèsí ẹ lé àwọn kìíní ìdànù wọ́n ń ta ní sí méjì yín. Nígbà tí ẹ̀yin sọ ní ìsinyìí pé kì í ṣe àwọn òmọ́rí o àmọ́rí ta ló líìdì yìí. ẹkúnmẹ. àjọ ṣe fídíò tó fẹ́ ṣe. ẹkúnmẹ. Master. àjọ ní bẹ́ẹ̀ ni. Níjọ́ tí Qodeer ẹ̀ṣẹ́ Qodeer tó ń ṣe ìkómọ ẹ̀yin wo lẹ lọ sọmọ ló kọ ṣé parako yìí wọn ò lọ́njọ́ kó mọ ni. Ìwọ Subaru lọ́njọ́ kó mọ ni. Ìjọ tó ń ṣílé lọ ni. Ìjọ tí ẹ̀ṣẹ́ Qodeer tó ń ṣí ilé lọ bẹ̀ ẹ jáde sórí social media kẹ́ sọ fún apẹ́ lọ bẹ̀. Lèmi ṣe ń béèrè lọ́wọ́ ọ̀wọ́ Subaru pé ta lẹni tẹ́ ẹ kó ìgbìmọ̀ wo ló gbé dìde àwọn wo ni àfi kó o mention wọn ìgbìmọ̀ yẹn. Náà ẹ wá ń sọ fún mi pé kàbí sọra mò ń dá sí mi ṣe ní dá sí ṣé ó dìgbà tẹ ẹ fẹ́ pa àfáà mi àbí kò possible. Jẹ́jẹ́ lẹni ẹlẹ́ni wà lábẹ́kúta tó ti ara ń ṣe tó ń lo dáúlẹ̀
ẹ ń sọ pé fún wa ń gbà yẹn ẹ ní ẹ kó máa bọ̀ nílé o kó wá jóye bàbá wọn o èèyàn wá ó fi iṣẹ́ ẹ̀ sílẹ̀ ẹ wá rí bẹ́ẹ̀ rí múmọ́ ẹ wá ń lépa ẹ wá ní kọ́ wọn gáǹgì àwọn kọ́dírì ẹ̀ṣẹ́ kọ́dírì kọ́ máa lé ẹ wá expect ká fold hand ẹ ṣàlàyé wàhálà ẹ you go explain tired gbogbo bẹ́ẹ̀ ṣe ń pe wúrẹ́ tẹ̀ gba gbogbo ẹ̀ ṣé gbogbo ẹ̀kọ́ la mọ̀ ni nígbà tí gbogbo yín ò rán mọ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní rán àwọn èèyàn àtàtẹ̀bí ní kọ́ ọmọ kan máa wá kó máa tẹ́tì mi pé tó bá bí mi re kí n wá sílùú Ògbómọ̀ṣọ́ ẹ wá ń sọ ẹ wá ní ẹ mọ́ rí ṣé ọ́nítẹ̀yẹlé bá bólílé jẹ tó bá bólílé mu ṣó ń dọjọ́ òkú yẹ rí ni ẹ̀ṣẹ́ kan dìrò ó ṣàlò ń kọ́ fún ẹ̀yìn kò síbi tẹ́ ẹ fẹ́ lọ ó máa gbọ́kadẹ̀ ó máa fi kọ́ fún ẹ̀yìn tọ́ba làṣẹ ó máa na àwọn èèyàn agbọ́n àìmọye àwọn èèyàn tó ti gún aṣáfi fídíò bí àwọn tó ti gún ó daṣẹ́ tó ń parọ́ ọmọ pẹ̀lú àwọn tó gún yẹn ni ẹṣẹ́ gbọ́nu mẹ́ńsọ̀ tẹ́ni yẹn sọ pé Kọ́dírì ó wà nínú wọn. àwọn mélòó. àwọn mẹ́ta. ǹjẹ́ ilé náà tí ó kọ bẹ́ẹ̀ ìyẹ̀kan àbí ìyẹn méjì náà mẹ́ta. ìkan Jamiu. ok. ìkan Qodeer ìbùkún ẹlẹ́kẹta. ìbùkún ẹlẹ́kẹta. ẹ wá ní igun ìmáàmù ni ó dá tó bá jẹ́ igun ìmáàmù ni a tún wá lọ gún èèyàn nu mọ́sálásí á dẹ̀ lọ pọ́ìntì ìmáàmù pé màá rí i pé mo pẹ́ abẹ́ ẹ̀ jẹ́ apply wisdom ni abẹ́ ẹ̀ mọ́ tẹ̀ ń sọ ni nígbà tá a wá ń sọ pé kíní competition ní kẹ́ gbé ẹ ṣe kíní kan for what reason did I defame you abi you think I'm daft with what I'm saying whatever statement that I utter on social media I know the fact èmi ò ṣe ẹ̀yin tó yẹ pé ẹ ní fact kankan lọ́wọ́ ẹ kàn máa wá parọ́ bí Kọ́dírì yẹn náà tó máa lọ ṣe fídíò wèrè náà a máa wá parọ́ èpè la máa ṣe now Subaru yìí sì ni ó sọ pé òun á ní kán lọ ọ̀pá kan òun á ní kán àwọn tó ń fẹ́ lọ fẹjọ́ mi sùn. lọ sí kóòtù lórí ìpẹjọ́ pé ọ̀pá tí ń lù mí yìí ọ̀pá àdúrà tí wọ́n ṣe ni wọ́n sì pé kọ́ lórí mọ́pá yẹn wá kò sì lọ má àdúrà yẹn wá. The Lord deal with something that is physical ní tèmi ló jẹ́ kí n mọ sọ fún ẹ lẹ́ báyìí ẹ̀yin tẹ́ bá mọ̀ kẹ́ kìlọ̀ fún un ẹ̀yin tẹ́ bá gbà fún un náà torí pé ẹ̀ nípìn níbẹ̀ torí gbogbo àwọn tí màá sọ fún wa. àwọn tí wọ́n fẹ́ lọ fẹjọ́ mi sùn abẹ́rò yí pé mi ì tẹ́ẹ̀kì ẹ̀ yìí sí pẹ̀lú yín sẹ́ ó dìgbà tẹ́ bá tó fi mọ́ Ògbómọ̀ṣọ́ lọ́rùn sílẹ̀ ṣé àmọ́ gbogbo ìsàkóso tẹ́sà kò lè tú kan lára wa torí àfàbòsí ṣe ẹ̀rí báyé yín ṣe ń rí ẹ̀rí bá ṣìírí yín ṣe ń tú ẹ wá fẹ́ máa lọ pé ẹ̀ ń ṣe Kọ́dírì ò sí lọ́mọ lẹ́yìn nígbà tó ṣe kó mọ ẹ̀ lọ ni ẹ̀ lọ ṣe kó mọ ni ẹ̀yin kọ́ lẹ lọ sílé ni ẹ wá ní kò sí lẹ́yìn yín kò í ṣọmọ lẹ́yìn yẹn yóò mọ̀ rí nígbà tó dojú ikú tẹ́ ẹ tọ́ ti pátá ṣírí ẹ̀ padà tú tọ́ gbogbo àwọn tó kù lẹ́yìn yín tó ń hùwà bàjẹ́ àṣírí wọn máa tú àṣírí gbogbo yín máa padà tú ayé máa rí àwa máa jẹ́ káyé rí wípé ẹ̀yin gangan ní ọ̀bàyéjẹ́ ẹ̀yin lẹ da ìlú Ògbómọ̀ṣọ́ rú so bá a ṣe ń sọ̀rọ̀ yìí òdodo tá à ń sọ yìí ló ti di pé à ń dà lúrú á máa sọ lọ náà ni tó bá jẹ́ òdodo tá à ń sọ yìí lẹ́fí wòó pé à ń dà lúrú ká máa sọ lọ ṣẹ́rí irọ́ tẹ̀yìn fẹ́ máa pa yẹn tẹ́ẹ̀ fẹ́ wò pé ẹ̀fẹ́ fi dọ́gbọ́n ṣe ọgbọ́n àlùmọ̀kọ́ yẹn àwọn ò ní gbà fún yín Subaru fọ́tò ẹ̀ mọ́ ni mo tún ti táàgì yìí ó wá jáde pé ìwọ ò wá níbi ìkómọ Kọ́dírì parakò yóò sí níbi ìkómọ Kọ́dírì gbogbo yẹn àmọ́ pàtẹ́ ẹ̀ kó ni pé kọ́ má lè dájọ́ fún ni àbí ṣé torí tá à ń sọ wá àwa ń sọ wá ṣe bìlífù pé bóyá ẹ lè halẹ̀ mọ́ mi ni kàbí ẹ wò pé mo kéré ni mí kéré nígbà táwọn bíi déèjì kan lọ́lọ́wọ́n bá ní mo pè mo sọ́dà náà bí ká bá ní ká máa wò ní kíní kan àwa náà ti dàná bí ọlọ́wọ́ kéré mọ́ ànábì ọlọ́wọ́ èsì ń jáyà o so wá wò pé oníkíní àyọ̀ o èmi kàn fẹ́ ànábì Musa lè mí tẹ̀lé ànábì Musa ẹ mọ̀ pé ànábì Musa lè o làwa tẹ̀lé o don't think that you can use anything to intimidate me no it's not possible you cannot intimidate me
ẹ kìlẹ̀ fún Gábí Sanra ẹ kìlẹ̀ fún Gábí Sanra bẹ́ẹ̀ náà ni idiot Jamiu yẹn náà kinní kan nígbà tí wọ́n bá gbé ẹ ó mú evidences wá eléyìí tí ó tẹ̀lé wọn wá yìí sí mọ́sálásí tó wá da mọ́sálásí rú yìí kọ́ fídíò sáré. ẹkúnmẹ. àjọ ṣe fídíò tó fẹ́ ṣe. ẹkúnmẹ. master. àjọ ní bẹ́ẹ̀. Kọ́dírì kan ló ń léwájú yìí tó bá jẹ́ gun ìmọ̀ọ́mù ni a tún tẹ̀lé wọn wá da mọ́sálásí rú. You are fool you are dongarous baboon ẹ máa believe gbogbo yẹ ẹgbọ́n ìgbà tẹ́ ń lanu mọ́rọ̀ lórí social media àsọ fún yín ni wípé gbogbo tẹ́ ń sọ irọ́ lẹ̀ ń pa ẹ̀ ní evidence ẹ̀ ní fact ẹ̀ ní anything but you think that you can ẹ máa lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kan láti fi lè wo pé bóyá ẹ máa cover up kò sí cover up àwa mọ̀ ìtí mi ìbá mọ̀ ni èèyàn kàn lè máa fi bò mí lójú mi ìdẹ̀ ní dásí tí ìbá mọ̀ mo mọ̀ ni mo mọ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ mo mọ̀ ìtàn díẹ̀ lórí bí wọ́n ṣe dìmọ́ so o lè fẹ́ kọ́ tọ́nà fún èmi lórí ẹ̀ kó wá expect kí n fò dáàdì kí n má jáde Subaru àjọ bẹ̀rẹ̀ ni o Jamiu àjọ gbogbo sẹ́ẹ̀tì yẹn àjọ bẹ̀rẹ̀ ni o àjẹjẹjọ bẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ Kọ́dírì ẹ̀ṣẹ̀ yìí àfi kẹ́ ẹ jáde sẹ́ẹ̀ ẹ má sọ wípé ẹ mọ̀ rí ẹ mọ̀ kí ni rí dátẹ́ ẹ bá mọ̀ rí ìgbìmọ̀ wo lẹ́gbẹ́ dìde tí wọ́n ṣọ́ ìmọ̀ọ́mù lọ́bi tó lọ tí agreement wà láàrin yìí pé ẹ kò sọ débi tó ń lọ ní ká mọ ibi tó ń wọ̀ definitely ẹni kán má pa àmọ́ kán sọ débi tó ń lọ ìgbìmọ̀ wo wàá mention wọn ìgbìmọ̀ yẹn ó lè sọ fún wa pé òun parọ́ torí pé òun fọlọ́run búra Jamiu tó wá ń sọ ó kò níye fídíò tó ṣe ni nínú classroom ọ̀rọ̀ kù tó pọ̀ kò níye fídíò tó ṣe ni àti mọ̀rúf ṣé kò níye fídíò tẹ́ ṣe ni Oríire TV kò níye fídíò tẹ́ ṣe ni ṣé gbogbo ẹ̀kọ́ kò sí lọ́wọ́ wa ni abẹ́rò pé àwákọ̀ máa jáde akọ̀ máa sọ̀rọ̀ ni now you are telling me that pé kí kọ́ṣọ́ alẹ́ ẹ jáde o ẹ mọ Kọ́dírì rí gbogbo ilẹ̀ mọ́ rí o ẹ tètè jáde ẹ mọ́ rí ẹjọ́ wà ní gbogbo ọ̀dà bàbá tó ń lé kiri inú ìṣọ́ọ̀bù tó wá wọn tó bá tún wá ẹ wo ibi tọ́mọ yẹn tún bóòdì ṣe tó bá wá á ní ẹ sọ fún wọn pé ẹ̀ṣẹ̀ Kọ́dírì béèrè wọn tó bá láṣẹ o ìjọ tí bá tún gbọ́ ṣéwù lẹ́nu yín máa pa yín ni ṣé gbogbo àwọn tí ọmọ yẹn sọ bẹ́ẹ̀ fúngbà yẹn ṣé gbogbo wọn ti kú ni wọn kú náà gbogbo wọn ò kú náà wọn wà wọn sì wà láyé náà àbí bàbá tó jẹ́ pé Ọlọ́run ló yọ ojú ẹ̀ tó gún bàbá oníbàbá Ọlọ́run ló yọ ojú bàbá yẹn ṣé bàbá yẹn ò sì wà láyé ni àbí you think ẹ wò pé àwákọ̀ jáde àsọ̀rọ̀ ẹ mọ ìwà burúkú tẹ́ ti wù Ọlọ́run ni ò gbà fún yín lórí ọ̀rọ̀ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ bàbá Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus island second ìmọ̀ọ́mù gbogbo olóògbómọ̀ṣọ́ ṣéwù tó bá jábò sí ni bàbá yìí fi ń ṣe ni ẹ ti rí wọn mú tó bá jábò sí làwa náà fi ń ṣe ni ẹ ti rí wa mú àmọ́ torí pé àfàbòsí ṣe ni ẹ̀yin tẹ́ ń ṣàbòsí náà lẹ́ẹ̀rí bá ṣírí ṣe ń tú ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń ṣẹlẹ́yà ẹ̀rí bọ́ ṣe ń mú yín ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sín and you are think that ẹ wà lórí right ẹ fẹ́ fàbòsí ẹ fẹ́ fẹ́ lu ọgbà ìmọ̀ kẹ́ ẹ fi rí ọmọ ọlọ́mọ jẹ kò possible jáde ẹyẹ lè ń bólílé jẹ kó bólílé mu kó dọjọ́ ọkú kó yẹ rí ẹ mọ ẹ̀ṣẹ̀ Kọ́dírì rí ẹ má parọ́ fún wa ẹjọ́ lọ ṣe kó mọ́ ńgbà tó bímọ ni ẹjọ́ lọ sílé ẹ̀ ni so báwo lẹ ṣe wá mọ̀ rí mọ́ lónìí nítorí ó ti dọ̀rọ̀ ọkú kò máa dá o ọwọ́ epo ni yín o ọwọ́ epo ni ó yẹ kẹ́ ẹ dúró ti délẹ̀ ní o ó yẹ kẹ́ ẹ dúró ti pé irọ́ nǹkan gbọ́dọ̀ ṣe o kọ́lọ́n kó jọ kó ṣàánú wa kọ́lọ́n kó dúró ti wà kó wà pẹ̀lú wa. Subaru Jamiu ọ̀rọ̀ kù tó pọ̀ kí ló kọ ẹ̀ Kọ́dírì gbogbo yín ẹ sì padà kà à ń bọ̀ àṣírí tẹ́lẹ̀ à ń bò pé ṣáná ni àmọ́ gbàtà tí wàá rí eléyìí tẹ́ tí wàá ń dì náà ẹ wá fẹ́ wá lọ mọ́ ọ̀dọ̀ ìmọ̀ọ́mù ìyẹn ló jẹ́ káwa ó já tètè jáde ọ̀rọ̀ ìmọ̀ọ́mù tẹ́ fẹ́ lọ mọ́ yẹn wípé ìmọ̀ọ́mù ẹ mọ̀ ń pa ìmọ̀ọ́mù náà gbé lọ ìmọ̀ọ́mù
ẹ̀yìn ọmọ ẹ̀yìn mọ́ọ̀mù ni ló jẹ́ ká tètè jáde pé kì í ṣe ọmọ ẹ̀yìn mọ́ọ̀mù o gbogbo kò tẹ̀ kódà kò tọ́ mọ́ mọ́ọ̀mù rárá ẹ̀yìn lẹ́jọ́ ń ṣe ẹjọ́ lọ bí ìkómọ ẹni ẹjọ́ lọ sílé ẹni níjọ́ wá mọ́sálásí tó wá da mọ́sálásí òun ló líìdí o so kí la wá ń sọ so kọ́lọ̀ gójọ kó má ṣẹlẹ̀ ṣàánú wa gbogbo àwọn olódodo watch out a sì máa táṣìírí wọn tí Subaru ò bá ẹ̀ tí ìjáde pé sẹ́ẹ̀ kó wa ó gbọ́dọ̀ ka àwọn tí ìgbìmọ̀ tó gbé dìde torí ó fọlọ́ ń búra tí ò bá ti kà á tún gbé mi jáde. Salamu alaikum.